Africa Content TV. Gbogbo le Yorùbá ìlà gbogbo àsì sọ́tọ̀ káyé ń jẹ́ gbogbo àsì le Yorùbá èyí sọ́lẹ̀ Haúsá o gbogbo le Yorùbá yìí ni alárìn kan náà yóò rí àbá. Ẹ dákun ẹ súnmọ́ yìí ẹ má jẹ́ wọ́n ti gàràgàrà ẹ súnmọ́ ẹ látọ̀kan ẹ súnmọ́ ẹ súnmọ́ ẹ. Mi ò yí yóò kẹ́rì ẹ̀dọ́ ẹ̀yìnmọ̀ wọ́n ṣe tán ní wọ́n súnmọ́ wọn. Wàláì. Ètò ìṣẹ̀dá ní lórí tóbi ṣe wèrè sọ́lọ́ mi. Ó wà láwọn onímọ̀ ọlọ́run nígbà ìjọ. Wàláì. Síbẹ̀ sí tó láyé yìí tí wàá fún ní sípà tí ò ní. No, torí kí wọ́n bí wọn rè agbájì láti bí mi. Kí wọ́n máa kéwù agbájì tó sakọ. Àgbájì. Bẹ́ẹ̀ni, èmi gẹ́gẹ́ fún àwọn kéwù. Nílẹ̀ Yorùbá yìí kò sẹ́nu náà ẹ̀yin lọ dá gbogbo wá sí. Allahu Akbar. Ẹ̀tọ́ wa ní ẹnìkan wà kó ní kó jáde kárí ẹnìyẹn. Kó wá lọ́jọ́ orí bí yín, kó tún máa sọ bí yín, kó lálùbáríkà bí yín, kó sọ̀rọ̀ bí yín, káwá gbà fún bí kò sí. Pákéjì ló pọ̀. Pákéjì ló pọ̀. Bàbá wa, wọ́n sì ní bàràkà tukùn nígbà àkàbìrì kù. Àgbàríkà yín ọ̀dọ̀ àwọn àgbàlagbà yín ló wà. Tẹ́lẹ̀ a bá pàdé yín lóde, àwọn bẹ̀rẹ̀ náà kí gbogbo eyín tá a mọ̀ eyín wa tó mú kó káwọnú. Kó má rí rẹ̀ kóhun léyìn mọ́. Bàbá wa gbogbo ọ̀fọ̀ wà sí àgbáyé. Máa pè é tàbá ti ra wọn àfa wa. Àfa wa. Àánàkùn láwù ní ẹsẹ̀. Àgbáyé tàbá ti ra wọn Yorùbá wa. Àánàkùn láwù ní ẹsẹ̀. Gbogbo ẹ̀rọ ìbátan bá pọ̀ lára rẹ̀ Sùsẹ́yìn kápò àfáà tó wí láwà ní àtẹnuwọ́n bí fún ẹ̀dùn ẹ̀ súnkò mẹ́jọ. Wọ́n ní kókó àfọ̀níwá. Ẹ̀rọ gbogbo ẹ̀yìn pọ́túmẹ́tì fámìlì gbogbo ẹ̀yìn ọ̀rẹ́ gbogbo ẹ̀yìn ọ̀pẹ̀ kábíyèsí wa àfáà tó wí láwà ní ẹ̀já kìkú sẹ́ ẹ̀ná wí láwà ní fún ẹ̀já kìkábọ̀ àfáà tó wí láwà ní kìkú sẹ́ ẹlẹ́wọ́lá àlẹ́ fún kàbí káàbọ̀ sí àyè ìmọ̀mọ̀ tuntun ọ̀yà ẹlẹ́wọ́lá wà ní kùsẹ́ ìmọ̀mọ̀ tuntun káàbọ̀ ẹ̀dá àkìdí mọ̀ o báwo méjì bá ti wílé sí àlá kìdí mọ̀ báwo méjì bá ti wù bá a bá ti kí ní mọ̀ tán àbí ìlà.